rédíò ní ìlú Odùduwà nation yìí so ẹjọ́ bí a ṣe dé ìlú Mapo ní àárọ̀ nìbàdàn ní lára àwọn ọlọ́pàá tí wọ́n park sí everywhere tó ń mú àwọn èèyàn so mo wá rí pé èyí tí mo bá ń bì báyìí ẹ di pósítà mú ẹ bẹ̀rù pé káwọn ọlọ́pàá yẹn kọ́ máa sùn mọ́ yín kẹjọ kí lè lè sọ nípa nǹkan táwọn ọlọ́pàá yẹn ṣe. Nǹkan tí mo lè sọ nípa ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá yẹn ṣe alákọ̀ọ́kọ́ orúkọ mi ní Olólékè Rafiu Ọláìdé gbogbo èèyàn máa ń pè ní láìdé ní wípé àwọn ọlọ́pàá tá à ń sọ̀rọ̀ wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú federal government. Odùduwà àti ìrèdè. Wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú federal government. Kò sí nǹkan kan tó kọ́kọ́ fẹ́ against the federal government tí ó lè fún ọlọ́pàá ní goal line pé wọ́n support àwọn tí wọ́n fẹ́ against the federal government torí pé àwọn ni wọ́n ń fún wọn ní salary ìyẹn ni ìrànlọ́wọ́ alákọ̀ọ́kọ́. But èyí tí àwa tajẹ́ ọmọ Odùduwà èyí tí à ń ṣe lọ́wọ́wọ́ yìí kì í ṣe pé bóyá pé a fẹ́ fi dà lóru à ń jà fún ẹ̀tọ́ wa ni nítorí pé Buhari fúnra rẹ̀ kì í ṣe èèyàn gidi rádaràdà ni nítorí jẹ́ èèyàn rádaràdà ni pé nígbà tí ó gbádùn ní ìsìn wọ́n gbé lọ ó di London wọ́n ti ń tọ́jú rẹ̀ ó di gbogbo bọ́dà tí pátápátá imported rice tó yẹ kó máa wọlé lọ́tún lósì òjò ọ wọlé ó dẹ̀ ní imported rice yẹn kò fúdù fáwa láti máa jẹ ṣùgbọ́n òun lọ gbà tọ́jú ní London kí ló dé òfin wá sí usage yìí báyìí kí wọ́n wá tọ́jú rẹ̀ àṣà lọ́sípítà usage ni ó yẹ kó wá sí usage bí kí wọ́n wá tọ́jú rẹ̀ ní ibẹ̀ nítorí ìdí èyí àwọn ọlọ́pàá wọn ò lè sọ̀rọ̀ wọn ò ní sọ́pọ́ọ̀tì nǹkan tí ó wà lẹ́yìn torí pé federal government ni wọ́n ṣiṣẹ́ mú Odùduwà nation tá a jẹ́ ń parí orí àwa ni kí á múra wa ní ẹyọ kan tá a bá ti ṣe ra wa ní ẹyọ kan àgò òun náà ni ọ̀dà díẹ̀. ẹ ṣé bàbá so kí ni àmọ̀ràn tí ẹ lè fún àwọn ọ̀dọ́ wa nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí torí àwa ti jẹ̀yà kò tún dá káwọn ọmọ wa jẹ̀yà káwọn baba ńlá wa ti jẹ̀yà so bàbá ẹ jọ kí lẹ tún lè fi kún ní àfikún. èyí tí mo fẹ́ fi kún ní àfikún ni wípé àwa tí a ti gbé kínní lọ́wọ́ ń sìn ká má step by ká má step aside ká má sọ pé a ṣe mọ́ torí pé bá a bá ní àkókò jà ń sìn at the end of the day àwọn kan náà wọ́n padà dìde tí wọ́n jà fún nǹkan tí à ń sọ̀rọ̀ lé lórí orúkọ wọn ò dẹ̀ ní parẹ́ ọba tó dẹ̀ jẹ́ tìlú tòrò ni orúkọ rẹ̀ ò ní parẹ́ èyí tó dẹ̀ tìlú dàrú náà orúkọ rẹ̀ ò ní parẹ́ àwa tá a gbé lọ́wọ́ nìkan àwa ní ká múra wa ní ẹyọ kan débi wípé a ní sọ pé a ṣe mọ́ ká má bẹ̀rù gọ́fúmẹ̀ntì ìlú tó bá dáa tó bá nù àwọn kan ti fi ẹ̀mí ara wọn sílẹ̀ fún ni téèyàn bá dẹ̀ fẹ̀mí ara rẹ̀ fún ìpínlẹ̀ kan kò lè ti satisfy kankan nílùú ìlú. ẹ ṣe sá kẹjọ ṣe àtúnyẹ lómi tó fẹ́ sọ̀rọ̀. ẹ jẹ́ kí wọ́n gbà bá arúgbó yìí náà rẹ̀. bàbá wa ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ bàbá wa ẹ jẹ́ bá a sọ̀rọ̀ sókè ẹ bá a sọ̀rọ̀ sókè dáadáa. kẹjọ kí ni orúkọ yín sí ní ẹ̀kọ́ bàbá wa. Isiaka Adeniran okay sir kí lẹ lè sọ nípa Odùduwà nation tá à ń jà fún. Odùduwà nation tẹ́ ìjà fún rẹ̀ ẹ yẹ ká múra sí ká sì mọ rẹpẹtì tẹ ẹ má wò múra ó sì gbogbo ìkòtò bẹ́ẹ̀ Nàìjíríà lónìí kò sọ́mọ Odùduwà kankan tọ́wọ́ ń pọ́ sí second number 6 number 7 la wà ọ̀gá ọlọ́pàá Haúsá ọ̀gá immigration Haúsá ọ̀gá ẹ̀dìrẹ̀ Haúsá ọ̀gá sọ́jà Haúsá kí wàá ní tiwa inú ní ìsìn nínú àwọn ọmọ Yorùbá àwọn kan ní wọ́n gbé ẹ̀sìn jàgàbá wọ́n lọ bá délé Haúsá débi tó kàn nìyẹn wọ́n fẹ́ jà rẹ wọn ò torí tí adáwọn ọ̀jẹ̀ wọn ń bá kí sọ́sìé àwa tí a jẹ́ kéékèèké tí yà ń jẹ ní ká mọ̀ gbẹ ká gba wa kalẹ̀ ká mọ̀ wò pẹ́ nìkan sẹ́yìn ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ò lè fọ́lò wa tó pé jẹ́jà gbọ̀ngàn ni wọ́n kì í sọ ọlọ́pàá stéètì sọ́sìé èmi ò lè bú àwọn ọlọ́pàá tó wọn ò lè fọ́lò wa ṣùgbọ́n àwa tá a jọ ọmọ Oòduà kẹ́yìn káàkiri Ọlọ́run níjọ́ rẹ̀ yìí ẹ sì máa ń rẹpẹ̀tì torí bẹ́ẹ̀ ṣe ń gégi àwọn kan máa omi tí ó wò sí ṣe ìpèsè Yorùbá nìyẹn ẹ ń bá sì gbàgbọ́ òdì fún Yorùbá wọ́n gbàgbọ́ òdì fún òun náà kan náà ni. so ẹ wò kán ní ìsìngbà tẹ́ bá gba òmìnira àwọn Awólọ́wọ̀ Azikiwe Àgọ́ Èròsì Tafawa Balewa wọ́n jà fani ó kọ̀ wọ́n parẹ́ báwọn bá sì láàṣẹ mọ́ káàdì pé àwọn kan bọ̀ tí ó ṣe tó ti yé ní ìsìn àwọn tí wọ́n ń jà fún ọ̀rẹ́ tí ìbá ṣe ìmọ̀ràn tèmi tí ń fẹ́ gba ọmọ Oòduà pé ká parapọ̀ ká má gbọ́ ni wọ́n pé ká sì fi ọkọ̀ sí ọ̀nà kan pé ní ká fèsì Ọlọ́run gbẹ̀tọ̀ wá fún wa. bàbá wa ẹ ní ṣókí ẹ jọ kí
kí lámọ̀ràn tí ẹ lè fún àwọn ọ̀dọ́ tó rí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀dọ́ wa wọ́n ti bẹ̀rù pé wọ́n máa mú àwọn wọ́n máa pa àwọn kíníkan kìnìkan ìjọ kí láwọn. ṣé àwọn ọ̀dọ́ yẹn òṣìlọ́wọ́ àwọn ọ̀dọ́ àwọn akáàjẹ́ bàbá wọn nǹkan pe ọmọ wa iṣẹ́ yá bẹ́ẹ̀ ni òrìlẹ̀ wà lùsùn ọmọ tẹ̀lé lọ nǹkan wáyé ẹ̀tọ́ ká fún olómọ lọ́wọ́ kò ní di pé ká tọ́ fún wọn ọmọ ìgbà kínní yìí máa ń sọ̀rọ̀ mo tẹ̀lé ọ bí wọ́n ṣe nìyẹn tó pé kí n tá a bá ọgbà tó fi ti kọ́kọ́ dé àwọn tí wọ́n ń fún ní oògùn jáde wọ́n lè fi ṣe kìnnì kó tó di kó ṣe bọ̀tá àwọn ọ̀dọ́ yẹn táwọn tá a jẹ́ bàbá wọn táwọn bá ti padà àwọn ò ní padà o ìgbà tó bá mọ̀ wá náà ṣaagun àmọ́ ò ṣaagun ìjọ òrí yẹn tó náà wà á di àwọn ò tí ì jẹ́ ẹ̀jẹ̀ bí wọ́n bẹ́ ìlú jẹ́ ẹ ṣe sà. gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátákà sọ̀rọ̀ sàmọ́dé bẹ̀rù gbogbo àwọn ọ̀dọ́ ká pín kò sí ẹ̀rọ Oòduà nation Hausa ní ẹ́fíìsà Yorùbá ò sí ní ká pín Oòduà nation ẹ káàsán bàbá wa ẹ káàárọ̀ bàbá wa ẹ jọ sá kí ló kọ ara yín sá kí ló kọ yín sá. èmi ni Ọ̀nàṣòkò Sulaimon. sá. Ọ̀nàṣòkò Sulaimon. ok sá. kọ ọmọ bó ní sá. ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ Aláàfin. kí lẹ màá fẹ́ béèrè mẹ́ta lọ́wọ́ yín sá aláàkọ́ ni pé kí lẹ rí sí káwọn ọlọ́pàá ṣe láàárọ̀ yìí tí wọ́n fẹ́ yẹ ká ṣe protest. nígbà tó ṣe ni pé wọ́n fi ẹ̀tọ́ aráàlú dun aráàlú wọ́n fi ẹ̀tọ́ aráàlú dun aráàlú. We are in Nigeria. Everybody free to his own opinion or whatever you want as a Nigerian, as a nation. Since we want to make a peaceful rally, yeah. It's not a crime. They are doing it all over the world. So they say, "Aro ọ̀gbìn báyìí sọ̀rọ̀ yìí mo ti wò London, àmọ́ Nigeria ṣe rally ní gat London bí millions ọlọ́pàá lọ́rọ̀ ló kún un ní kó ṣàtúnṣe wàhálà ètò yìí ó kún un káàtó. ṣé kó máa rí bẹ́sà. ilé kò yẹ kí bẹ́ẹ̀ ẹni wọ́n ní sí ẹ̀dùn wa pé a lẹ́tọ̀ọ́ láti ṣe tó gbẹrẹ lórí Nàìjíríà nípa ẹ̀kọ́ tó wà lábẹ́ òfin. ṣé mo ó dájú ìbéèrè mi kejì ni pé ṣé wọ́n jẹ́ pọ̀ àwọn sáà ni wọ́n fẹ́ ṣe kọ́ta yìí ṣe máa stop. kò sí tó jọ. kí ló wà fà tí wọ́n fi sọ́pà tí ẹ̀yìn rú. tó dẹ̀ ni pé Yorùbá ibi tá a sọ́nà wa délé ìpè lábára wa pé kiri láti òkè ìsàlẹ̀ ẹni wo kù. Like we don't have one voice. Irú rọ́ọ̀lì tó bá ti lọ́rọ̀ ẹ̀sìn yìí ẹni bẹ̀rù pé wọ́n mú àpòun táwọn àbádé ìjàjà òmìnira yìí ká fi bọ́ọ̀nù Nàìjíríà yìí because Nàìjíríà ta wà yìí àtọ́lówó àtàlẹ́kà tó bẹ̀rẹ̀ orílẹ̀-èdè yìí and bó ṣe orílẹ̀-èdè yìí ó ń pé bá àwọn ẹ̀yà kan tó yà kan lọ bá a ṣe kàwé tó lè ní àríṣẹ́ kò dẹ́ kólẹ̀ àríṣẹ́ àmì graduate lẹ́yìn ìsìn mo ṣe business ni tí ìbá ṣe business báwo ṣe sọ Nigeria is no more working. We need liberation. We want to go. No more in Nigeria. So náà fọ ọsí pé kí adájú. You go wọ́n sí mo fún wa sí mo very good. Adádúró kálukúrò láyé ẹ̀ adádúró kálẹ̀ lónìí mìíràn kálẹ̀ gbádùn orílẹ̀-èdè. ẹ̀yin bàbá wa tí a wà ní àfihàn ẹ̀yin náà ti gbọ́ngàn tí bàbá wa Mr. Sulaimon. Mr. Sulaimon ṣògo sọ ọ jẹ́ ká mọ̀ pé bí nǹkan ṣe ń lọ nílùú yìí kò sẹ́ni tínú ẹ̀ ń dùn sí pé àyàfi àwọn oníjẹkújẹ jẹgúdújẹrá nìkan ló ń pé so fún di èyí kàwátàwá nínú ti rí bẹ́ẹ̀ pé kò ń ṣe àwa Yorùbá nìkan lọ̀rọ̀ yìí ń dùn kò dẹ̀ kí ọmọdé nìkan àtọmọdé àtàgbà tó jọmọ Yorùbá ní àmọ́ kókó ẹrú la wà tí a rẹ̀ ní láti kúrò lóko ẹrú ní kíákíá ẹ ṣe mo dúpẹ́ sà mo tọ́ sọ pé ṣé ẹ dẹ̀ rò pé Yorùbá nìyàn tó a fẹ́ gbà yìí ṣé ẹ rò pé tá a bá gbà tó ẹni wá máa kù sà kí lẹ lè sọ nípa yẹn náà. ẹni olùkọ́ yẹn ó wà lórí àwọn lídà wa irú àwọn tá a bá ní irú àwọn lídà bíi Professor Banji Akintoye irú àwọn bàbá yẹn tó yẹ pé wọn wáyé mọ́yà tó yẹ pé wọ́n dẹ̀ ń wo ìní wọ́n wo ìní ọjọ́ ọ̀la àwọn ọmọ tán bí náà ń wò irú wọn la fẹ́ àṣẹ lídà lẹ́nu láti sọ lé táwa nínú àwọn bàbá yẹn orílẹ̀-èdè máa wà òkè máa kó máa dáa. ok sir ẹ káàsán bàbá wa kẹjọ ẹsẹ kí ló ń kọ yín sà Isiaka ni ó kọ sà ọmọ Lúbó ní yín sà ọmọ Ọ̀yọ́ state
ok so mi sọ lọ sà kí lè lè sọ nígbà kan táwọn ọlọ́pàá ẹ̀ ṣe lé ní ṣógbó ni. sẹ́rí nǹkan tí wọ́n ṣe lọ́jọ́ ní ìdójú mi pé nǹkan tá à ń ṣe gangan àwọn gan ló yẹ kó fún wa sọ́pọ̀tì pé ókè ẹ̀yọ́ ọmọ ilẹ̀ Yorùbá o ẹ̀rì síwájú àmúbẹ̀ lẹ́yìn bọ́n tí ò lè jẹ́ wọ́n sọ̀rọ̀ pé wọ́n ti mọ̀ pé federal government ló máa fáwọn lówó oṣù táwọn bá dẹ̀ ti sọ́pọ̀tì wa àwọn ò ní lè gba owó oṣù wọn ìyẹn ní àkọ́kọ́. so kí lè lè sọ nípa Yorùbá nation la fẹ́ gbà àti pé kí lè yẹ kó ṣe gbogbo ṣe jẹ́ dandan tí a fi ní a fẹ́ gbà. ní tẹ́mi lérò pé ní jẹ́ dandan tá a bá wò ní gbogbo àwọn elders pátápátá Haúsá ló wà ní àwọn Haúsá ti mú wa gẹ́gẹ́ bí ẹran. ọ sopọ̀ mọ́ wa lọ́rùn. pé ibi tá a bá darí wọn sí inú wọn lọ. bàbá gbọ́ Haúsá ni security Haúsá ni kí ló dé. àwọn tó dàfà wálé wa lọ́wọ́ ò ju pé àwọn tó jẹ́ Yorùbá ẹgbẹ́ wa lọ́wọ́ tó pè é jẹ inú wọn ń jẹ wọn ò jẹ́ kí wọ́n lè sòótọ́rọ̀ kí ló dé pèmí dání wà wọ̀ pé tá a bá pín lóòótọ́ náà ó máa hard nígbà tá a bá pín tán bọ̀ nígbà tá a bá pín yẹn a máa padà jọrọ rẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣe mo dúpẹ́ sà so ìlú Mapo la wà ní ìlú Ìbàdàn so gbẹ̀yìn tẹ̀wá nílé tẹ̀wá ní ẹ̀yìn odi all over the world tí ẹ ti ń wò wá Mapo la wà live and direct àwọn ọlọ́pàá ti stop wa tí wọ́n jẹ́ kó ṣe rally yẹn so tí a ti change location sí Liberty Stadium so ibẹ̀ máa tó máa lọ ní mo kàn rí àwọn bàbá àti ìyá wa níbí ìbàyẹn ni mo ní kí n fọ̀rọ̀ wá wọn lẹ́nu ẹ jọ àkàrà wo la àwọn ọlọ́pàá ti dá mi báyìí ilé ni. débi báyìí láti nǹkan bí 6 ìdájí. àti aago 6 ìdájí ni wọ́n ti wà mí báyìí ṣé wọ́n wá ń lé àwọn èèyàn ní pé kó má dúró ni. nígbà táwọn èèyàn bá ti rí àwọn ọlọ́pàá ẹ̀rù ó mọ pa àwọn èèyàn. àwa táwa wá ṣèkọ́lé ni kò sẹ́tẹ́rù ń bà mí wa ṣùgbọ́n kan tá a máa ń wò ní pé kí tá a bá fi na kinní kan àtàbára ní àtàbára ó ti yé yín ka àwọn ọ̀rọ̀ tí mo dẹ̀ ń gbọ́ lẹ́nu ẹ̀yìn tàwa mílẹ̀ yìí inú mi dùn odò àmọ́ túbọ̀ máa gbé wa òde gbé ọ̀dà ni kẹjọ kíkìlẹ̀ lè sọ nípa Yorùbá. ṣe rí ó dáa ká pín náà ní solution torí kò sí alternative míì mọ́ fún wa ju pé ká pín lọ but the only thing advice mi sí àwọn ọ̀dọ́ ni wípé àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká múra ẹ má jẹ́ ká bẹ̀rù rárá ṣé rí gbogbo àwọn tó wà ní Amẹ́ríkà tó wà ní London tó wà ní kíní wọn yẹn gbogbo wọn àwọn ti make ẹ̀ àwọn tó wọn bá tọ́ bá kó sí wọn á rọwọ́ fàyọ so wọ́n ń jà fáwọn tá a jẹ́ mẹ̀kúnnù tó yẹ pé àjàmọ́ kankan bí báyìí ni ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ẹ jẹ́ ká jẹ́ kí kíní ẹ jẹ́ ká jẹ́ kí kíní ẹ jẹ́ ká jẹ́ kó wá sí ìmúṣẹ ẹ má ti jẹ́ ká bẹ̀rù ọlọ́pàá kankan báyìí sìn tọ́ba ní pẹ́kẹ́ nìkan ká yọ bí 5,000 jáde lápò báyìí kò sí àti jẹ́ àti mú mo rọ́ọ̀dọ̀ tó yẹ pé abẹ́ òbí ẹ̀ ló ṣì wà tó ti ń jẹun láwọn òbí tó yẹ pé ó yẹ ká máa fún ní owó tó kò yẹ kó rí bẹ́ẹ̀ ìlú yìí ó ti bàjẹ́ ìmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká dìde àwọn Haúsá lélẹ̀ wọn fọwọ́sowọ́pọ̀ Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká gbé ní ẹ jẹ́ ká jà fún gidi yóò dára lágbára Ọlọ́run. àṣẹ wa ẹ ṣe àdúpẹ́ sà ẹ ṣe sà. lóko obìnrin mi ẹyin tí wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí. ẹ káàárọ̀ rọ bàbá wa ẹ káàárọ̀ sà ẹ jọ̀ọ́ sà kí ni orúkọ yín ní kíkún sà ẹ jẹ́ bá a sọ̀rọ̀ sí. orúkọ mi ni Lukman Ogunleke. Mr. Lukman Ogunleke ok sà kí lẹ lè sọ nípa kan tó ṣẹlẹ̀ báyìí lé ni. ẹ rí bàbá sọ̀rọ̀ nípa ti àwọn ọlọ́pàá yẹn èmi ò rí wọn bá wí too much torí wípé ìjọba ló rán wọn iṣẹ́ àwọn àtàjẹ́ ìbánilẹ̀ wọn sọ pé ẹni ọ̀ràn ní iṣẹ́ là bẹ̀rù bẹ́ẹ̀ àwa tí a ní nǹkan ṣe ni ká má bẹ̀rù torí pé kò sí nǹkan kan tí ẹnìkan lè ṣe fẹ́ nìkan wọ́n kàn jẹ́ pé pàápàá jùlọ ní ọ̀dọ̀ wa ń bí báyìí àwa ti ráwa agbófinró a máa ń sá kíjokíjo ọ̀pọ̀lọpọ̀ máa ń sá pé báyà pé ó ṣe kíkọ lẹ́yìn tó jẹ́ pé àwa Haúsá bí wọ́n ṣe wà kódà gẹ́gẹ́ kó sọ́jà kalẹ̀ Haúsá bá fẹ́ ṣe nǹkan wọ̀nyí fíà àwa Yorùbá àwa ní ká mú ìbẹ̀rù kò ní inú nǹkan tá a bá ń ṣe kí èròǹgbà ọkàn wa kó lè bá a jọ. kí lámọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ sà. ìmọ̀ràn mi fáwọn ọ̀dọ́ náà ni wípé àwa tá a jọ̀dọ̀
gbogbo nǹkan tí à ń ṣe yìí tá a bá ti fúnra wa ní full support torí pé tí apá kan bá ní òun fẹ́ ṣe nǹkan táwọn apá kan bá fọwọ́ sí nínú nǹkan báyìí òun kì í ṣe ṣe bẹ́ẹ̀ tá a bá pera wa sákìyèsí tá a fúnra wa ní full support mo mọ̀ wípé yóò rí bá a ṣe ń fẹ́. ẹ ṣe àdúpẹ́ odò agbẹ́yìn kò ní gbé ọ̀dà lẹ̀ ẹ ṣe bàbá wa. so ẹ jọ kí lórúkọ ọjà tí a wà yìí Mapo so a wà ní Mapo life and direct ẹ̀yìn náà ti rí àwọn ọlọ́pàá boy parks everywhere so nítorí la ṣe dọ́gbọ́n dúró ní kọ́nà táwọn fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu láti lè mọ nǹkan tó ṣẹlẹ̀ but according to the information tí a gather wọ́n jẹ́ kó yé wa ń pààyàn ọlọ́pàá yẹn ti wà níbẹ̀ ní àtàgò 6 ìdájí ni wọ́n ti wà ní Mapo hall fún so that káwọn tí wọ́n agitate kán má lè rí kankan ṣe so màá kọ́dọ̀gbọ́n gbé fún ẹ̀ dání kẹ́yìn tẹ̀ wọ́n lè jẹ́ má bínú pé màá kọ́dọ̀gbọ́n gbé dání so that kí a lè má fi rí àwọn ọlọ́pàá yẹn so màá kọ́dọ̀gbọ́n gbé dání báyìí bọ́ mọ̀ kẹ́yìn tẹ̀ wọ́n lè ti máa mọ̀ pé mò ń rí kọ́ọ̀dù ẹ ṣe òde àgbéwà onígbé ọ̀dẹ alẹ̀ thank you. wọ́n tún ṣètò ọ̀run ìlú pọ̀. àwọn journalist kan ti wà níbẹ̀. bẹ́ẹ̀ sọ fún pé wọ́n ti wà níbẹ̀. kábíyèsí wà bá. Kàní kẹ́lẹ́ ojú àwọ̀rìọ̀. ẹ jọ sí ẹ lè bá wa sọ̀rọ̀ sá. Mo là ń sọ̀rọ̀. ẹ jọ wá báyìí. ẹ ká sì máa jẹ máa bọ̀ mọ́ mi àwa nìyẹn.